Shele, I thank President Tinubu for a free and fair election in Osun State, and I reaffirm my earlier endorsement for his second term as president, Governor Adeleke. Re-elected Osun State Governor Ademola Adeleke has thanked President Bola Ahmed Tinubu for what he described as his support for a free and fair governorship election in the state. At this point, I must deeply appreciate Mr. President, His Excellency Senator Bola Ahmed Tinubu for his strong support for a free and fair election, Adeleke said. Adeleke has previously endorsed Tinubu for his second term despite belonging to the opposition. The governor said his administration will continue its development drive under his renewed 5-point agenda as he begins another term in office. Èmi náà fi àsìkò yìí congratulate President Bola Ahmed Tinubu P-BAT. Bàbá, èyí tẹ́ ṣe pẹ̀lú Governor Adeleke ní Ọ̀ṣun State. Àrọ̀wọ̀ yín bẹ̀ fún ẹni tí ọ̀rọ̀ géèmù yẹn bí ìrìn àjò yẹn bó ṣe lọ. Tí ọ̀rọ̀ yẹn ò bá yí ọ̀pọ̀lọpọ̀, ó yí àwa kan. Ṣùgbọ́n on behalf of gbogbo ọmọ kóòtù ajíire pátápátá, a kọ́kọ́ fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ọmọ Ọ̀ṣun pátápátá nílé lóko lẹ́yìn odi. Mo fẹ́ fi dá yín lójú wípé ẹ ti tú ìtàn kọ o. Ẹ ti kọ ìtàn tuntun fún ilẹ̀ kóòtù ajíire ilẹ̀ Yorùbá politics. Ẹ ti ṣí aṣọ lójú eégún báyìí. This is new face of Yorùbá land. Ẹ ti endorse ẹ ti pass powerful messages ránṣẹ́ sí gbogbo àwọn political stakeholder, gbogbo àwọn political class wa pátápátá láti jẹ́ kí wọ́n mọ̀ wípé omi tuntun ti rú nílẹ̀ kóòtù ajíire ilẹ̀ Yorùbá lórí ọ̀rọ̀ politics. Ẹja tuntun ti sọ nísàlẹ̀ odò. Bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n kí gbogbo àlàyé mi kó lè gún régé tẹ̀lé mi. I want to seize the opportunity to thank Mr. President. Mr. President has called me and he has congratulated me. And thank you, Mr. President, for making sure democracy lives on because you fought for it. Mr. President. Yoruba people are so ahead of everybody right now in Nigeria, politically, economically, spiritually, religiously, tech, music, name it, entertainment, media, exposure, medically, fitness, population is like total dominance, bro. So like Yoruba people is doing to Nigeria what Man City is doing to England. Total dominance. They win the league every year. Total dominance in areas that matter. In areas that matter, total dominance. 50,000. Ọ̀ṣun ti tú gbogbo nǹkan kan o. Ọ̀ṣun State, ẹ kú iṣẹ́ gbogbo ẹ̀yin ọmọ Ọ̀ṣun State. Kùndùsì fún yín. Ẹ ti ṣe bẹ́bẹ́ o. Ẹ ti ṣí o aṣọ lójú eégún. This is new face of politics in Yorùbá land o. Tó jẹ́ sí wípé àwọn ọmọ Ọ̀ṣun wọ́n ń jẹ́ kó yé gbogbo the rest of Yorùbá land. Kogi ni, Ondo ni, Ọ̀ṣun níbi ibẹ̀ ni, Ọ̀yọ́ ni, Lagos, Kwara ní Èkìtì ni, Benin, Ògùn ni. Wọ́n ti ń jẹ́ kó yé wa nísìnyí wípé any governor tó bá ti jẹ first term ẹ tó perform tó release owó tó ebi pa àwọn aráàlú ẹ tó ṣe nǹkan kan second term ẹ bye bye ni. Tẹ́ bá wá rò yí pé plan tẹ́ máa ní wípé ìjọ ilẹ̀ máa release owó 10 minutes ọjọ́ election ìgbà ilẹ̀ máa release owó ẹ wá máa ra ìbò 20,000 50,000 ẹ bá ra ní 100 bóyá orí game tó ṣẹlẹ̀ ní Ọ̀ṣun lánàá. Àwọn APC wọ́n ra ìbò 50,000 30,000 list tí wọ́n ra is 20,000 àwọn Adeleke tí wọ́n 2,500 highest tí wọ́n is 10,000. Àwọn ọmọ Ọ̀ṣun àṣọmọbi tó ń lọ ẹ má ṣẹ́jú sẹ́rọ APC èrò ọmọbi tó ń lọ performance oníkálukú ló máa determine bóyá o máa continue or continuity ẹ kò ní sí mọ́. Bó ṣe yẹ kó ṣe rí gan-an lélẹ̀ tá à ń pariwo fún gbogbo ẹ̀yin aráàlú tipẹ́tipẹ́ tán bá ti gbówó wá ìgbówó lọ́wọ́ wọn.
ṣùgbọ́n lọ́jọ́ ìdìbò ẹ bojú wọn jẹ́. Tẹ́ bá wo nǹkan tó ṣẹlẹ̀, èmi ò sí ní Nàìjíríà, mi ò sí lọ́ṣun, ṣùgbọ́n pẹ̀lú nǹkan tí mo rí tó ṣẹlẹ̀ lọ́ṣun yìí, with the free and fair election tí bàbá Tinubu fọwọ́ sí wípé kí wọ́n ṣe ń bẹ̀, ó fi hàn gbangba wípé àwọn ará Ọ̀ṣun wọ́n láìkì Adeleke. Kí ni nǹkan tí Adeleke ṣe tí àwọn ará Ọ̀ṣun fi sọ wípé no continuity ẹ̀ làwọn fẹ́ kó kúkú parí 8 years ẹ̀, a jẹ́ wípé ó perform nìyẹn o. Yes, a jẹ́ wípé Governor Adeleke of Osun State, bàbá ìmọ̀ọ́lẹ̀, wọ́n perform, wọ́n ta bíọ́bíọ́. Òun ló determine second term wọn yìí o. Ìbàjẹ́ wípé ó fi gun lágídí ni wọ́n kàn ṣe bó ṣe wù wọ́n pé anything. Mi ò rò wípé àwọn Ọ̀ṣun á dìde tìyìn bó ṣe dìde yìí. Ṣé wá rí nǹkan tó ṣẹlẹ̀ ní ọ̀rọ̀ fair and clean election tó ń ṣe yìí ní Ọ̀ṣun State? Ọlọ́run ẹ jẹ́ kó máa lọ bẹ́ẹ̀ ní gbogbo ilẹ̀ Yorùbá. Ẹ̀yin Èkìtì ṣe ti rí bó ṣe ń lọ. Gbogbo the rest of Yorùbá land, any governor tó bá ti jẹ first time tí ò ṣe nǹkan kan, ẹ má wọrí, ẹ fi sílẹ̀, ẹ pàlú fún. Àsìkò ẹjọ́ wẹ́wẹ́ ò sí mọ́. Àsìkò yìí ẹ̀yin ọmọ Yorùbá ẹ ti ń dára yín mọ̀, ẹ ti ń dágbára yín mọ̀. Ẹ má fira yín wọlẹ̀, láìsí àwa kò lè sí àwọn. Àwa lágbára wà lọ́wọ́ wa. Nísìnyí la máa fi wọn nífẹ̀kúfìn. Gbogbo ẹ̀yin political class ilẹ̀ Yorùbá, ojú yín máa bó. Ṣé ti rí? Tìyín ti bá yín báyìí. Èyí tó bá bí ire nínú yín lọ díje as a senator, minister. Má jẹ́ àrí ẹni else kó o máa defend constituency ẹ, kó o sọ̀rọ̀ bó ṣe yẹ kó ṣe sọ̀rọ̀, kó o wá máa padà, kó o wá lọ ṣe fìlà wèrè, kó o ṣe ṣẹ́ẹ̀tì, kó o máa pín mọ́lẹ̀, kó o máa pín ìgbálẹ̀ kiri àtowó. Àbójú ẹ̀jẹ̀, wọ́n àbójú ẹ̀jẹ̀ ò ní wọlé second time. A fẹ́ rí performance yín, performance gbogbo yín àti governor títí dórí councillor, òun ló máa determine continuity yín henceforth ní gbogbo ilẹ̀ Yorùbá. Ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ máa ń bẹ̀rù wípé wọ́n fún yín lówó, ẹ̀rù wọn bà yín, kò sí nǹkan tó máa ṣe. Owó tí wọ́n wá ń kó fún yín ní 10 minutes, owó wa náà ni, owó tó yẹ kó ná fún wa ni. Tó bá wá di 10 minutes, wọ́n wá nídìí wa, èyí tó yẹ kó ṣiṣẹ́ tí wọ́n ṣe tán rò pé wọ́n wá fún wa lówó, à ń wá ra ìbò lọ́wọ́ wa. Ọjọ́ ìdìbò ẹ gbowó lọ́wọ́ wọn, ẹ má dìbò fún wọn, ẹ bojú wọn jẹ́ bẹ́ẹ̀ ṣe bojú wọn jẹ́ ní Ọ̀ṣun State nsìn. Ṣé rí nǹkan tí ó ṣẹlẹ̀ ní Ọ̀ṣun, tá bá bá lọ bẹ́ẹ̀ nílẹ̀ Kóòtù Àjíire ilẹ̀ Yorùbá, ẹ rí wípé gbogbo àwọn political class wa wọ́n sit tight, wọ́n á ṣe gbogbo nǹkan tó yẹ kó ṣe. Honestly, ẹ jẹ́ àdúró tí wọ́n lọ́rùn báyìí. Ṣẹ̀dẹ̀ ti wá rí ẹgbẹ́ ẹ̀yin politicians ó ti wà lọ́wọ́ wa. Ṣé ti rí wípé a ti dára wa mọ̀ nísìn, a ti dá agbára wa mọ̀, a ti mọ̀ how powerful we are. Àsìkò tójú yín máa bó, ó máa bó gan. Bàbá Tinubu lẹ́ẹ̀kan sí on behalf of gbogbo ọmọ Kóòtù Àjíire, a sọ wípé ẹ ṣé gan ni, you are a good leader. Lórí ọ̀rọ̀ nǹkan tó ṣẹlẹ̀ free and fair election tí Ọ̀ṣun yìí tẹ́ ẹ fi àyè gbà, on behalf of everybody wa lẹ́ẹ̀kan sí, gẹ́gẹ́ bí bàbá Adeleke ṣe sọ, ẹ ṣé, ẹ kúṣẹ́, ẹ ti proof that you are a good leader. Bàbá, of course yes, láì tí ẹ sọ reassure yín lọ́ṣun, ẹ ti di Ọ̀ṣun mú náà. Ẹ ti ní Ọ̀ṣun nìyẹn. Ẹ̀yin lẹ ń jẹ́ jìnnúgò. Torí ńgbà tí EFCC tó lọ freeze account wọn, ẹ̀yin lẹ sọ fún wọn pé kán padà lọ ṣí fún wọn. Ẹ dẹ̀ jẹ́ ká mọ̀ wípé òtítọ́ àti lódodo òun lẹ wà pẹ̀lú wọn. Because nígbà yẹn ọ̀pọ̀lọpọ̀ sọ pé irọ́ ni, ẹ̀yin lẹ sọ pé kán lọ tì í, ẹ̀yin náà lẹ sọ pé kán lọ ṣí bọ̀. Lórí eléyìí tó ṣẹlẹ̀ yìí, wàláì, ẹ stay clear. Bàjẹ́, ẹ clean bàjẹ́. Keep it up, bàbá mi olódòdẹ. Ṣé wá rí eléyìí tó wá ṣẹlẹ̀ yìí, ẹ má sọ wípé torí àkọ́ọ̀dù ti win ní lọ́ṣun kẹ́ lọ dìbò fún Oríyọmí Hamzat lọ́yọ̀ọ́. Ẹ̀yin ọmọ Ọ̀yọ́ State, ẹ má para yín kú o. Torí àkọ́ọ̀dù win ní lọ́ṣun kò mean wípé Oríyọmí is your best candidate lọ́yọ̀ọ́ o. Oríyọmí is a fanatic Muslim o, ẹ má fọ́ o. Tí ẹ bá dìbò fún Oríyọmí ní Ọ̀yọ́ State, Sharia ló máa kọ́kọ́ fi dá yín lọ́lá, ikú pa yín bẹ́ẹ̀ ní àjàlú bẹ̀bẹ̀. Lọ sí northern part of Nigeria ní under Sultan Sokoto tó lọ kó àwọn ọmọ ISWAP wá ní Iran yìí pé kí wọ́n wá kọ́ wọn ní Sokoto bí wọ́n ṣe máa implement Sharia ní Sokoto tó ti practice Sharia. Sórí pé gbogbo village ti empty tán bẹ́ẹ̀. Terrorism ojoojúmọ́ ni bá tẹ́ pa kúkúrú náà pa gúngùn, iṣẹ́ ọwọ́ Sultan ni. Bọ́ ẹfẹ́ nìyẹn, gbogbo àwọn ethnic tó kù ẹ̀yà míì tí ò ń ṣe Fúlàní tó ń gbé ní Sokoto, gbogbo wọn ni Sultan ti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn brothers ẹ̀ Fúlàní Caliphate. Àwọn ni wọ́n practice terrorism ní Nàìjíríà. Àwọn náà lo àwọn ọmọ Hausa, yes, because population tí wọn ò pọ̀. Àwọn ni wọ́n sponsor terrorism. Sórí pọ́n ti fẹ́ pa wọn tán. Wọ́n ti fẹ́ lé gbogbo tribe yẹn kúrò Sokoto, àwọn Fúlàní wọ́n take over.
sórí tẹ́ bá lọ dìbò fún Oríyọmí Hamzat ẹ para yín ṣé ẹ rí terrorism àwa jókòó pa á fìdí jókòó á dàbí ti northern part of Nigeria ṣé orí rẹ nìkan náà ti kọ́ àwọn ọmọ ní yunifásitì Ìbàdàn wọ́n bọ̀ wá kó yín bẹ̀ kí ni orúkọ yunifásitì yìí nìbàdàn wọ́n bọ̀ wá kó yín gbogbo secondary school lọ́sàn gangan náà ti máa kó yín free and fair tí ò sí ìkọ̀kọ̀ tó máa tẹ̀yìn ẹ̀ jáde. Oriyomi is a fanatic Muslim. Anybody fanatic, either Christian or Muslim or oníṣẹ̀ṣe kò ní oore ọ̀fẹ́ láti wà lórí political post láti jẹ́ adarí wa wọ́n máa kó wa sínú họ́wọ́wọ́ ẹ má fọ́ ọ mò ń ta yín jẹ́ ẹ̀yin ọmọ Ọ̀yọ́ kí tó wá tẹ̀síwájú fún next video a jẹ́ wípé Accord Party òun ló máa replace APC bí géèmù ṣe lọ pẹ̀lú ilé tó ṣẹlẹ̀ lọ́sùn wọ́n ti gbógo fún Accord Party o ṣé mọ̀ pé APC àwọn ni wọ́n bà yé PDP jẹ́ Accord ti gbógo lọ́wọ́ APC lẹ́yìn presidential election bàbá Tinubu APC báyìí o ẹ rí wípé Accord ní gbogbo àwọn politician yẹn náà máa sọ sínsìn aláṣẹ́wó nìyẹn aṣẹ́wó ni wọ́n worst jájá lọ wọ́n worst jájá lọ òṣìyẹ olóṣìyẹ ni akọjá abọ́já abirò òṣìlẹ́sẹ̀ ní gbogbo wọn ibi ọpọlọ ni wọ́n ibi tó bá tutù náà máa ń bá sí ẹ̀rí gbogbo wọn bẹ̀rẹ̀ sí ní sasa Accord ọmọ Ọ̀yọ́ state mo tún sọ ẹ má ṣe mistake torí pé ẹ win Accord ní Ọ̀ṣun kẹ́ lọ dìbò fún Oríyọmí ní Ọ̀yọ́ state ẹ ti dig grave ayé ara yín ibẹ̀ ni kọ́kọ́ ni mò ń lọ tẹ̀lé mi kó wá wà lọ́dà wọn. What is happening in Ogun State? Why are they stopping the riders as Arewa sticker? Why are they stopping? Why are you disturbing people with Arewa sticker? And the state government is seeing what is happening in Ogun State, disturbing people and taking their ticket, asking their ticket at the main road. At the main road, why are they disturbing? Who is Arewa in Ogun State, Abeokuta? Whereby we have a Yoruba nation and they are not disturbing. Why are they disturbing? Look at the way they are disturbing the birds. Because of the one sticker. Yes, come here. How much are they asking you to pay? Give me. Let me see it. Yeah. What is the do? What's your name? What is your name? Abubakar Mohammed. Abubakar Mohammed. They stopped you because of this sticker, Abi. And they said it's 5,000 naira. Abi. They said it's 5,000 naira. Nobody should take this thing from Ede Abusa. Commissioner for Transportation, see what is going on in Ogun State. Director, Minister of Transportation, Obi Shaki, see what is going on in Ogun State. And they are selling this thing at 5,000 naira without the consent of state government. It has never been done. Look at what is happening there. Ṣẹ́rí bí tabára wa. So, ó ti wá lè débi wípé ohun tí ẹ̀yin ọmọ Yorùbá tó ń gbé ní north tí ẹ ò lè ṣe ní north tẹ́ ẹ lè ṣe nílẹ̀ Yíbò and every other part of Nigeria tí ò ṣe lẹ̀ Yorùbá bí rédèrèdè rádaràdá rándanrandan gbogbo nǹkan yẹn ni àwọn other tribe wá ṣe fún yín nílẹ̀ Yorùbá tẹ́ẹ̀dẹ̀ máa fi tayọ̀tayọ̀ gbà ṣé wọ́n gbé yín re ni inú yín ti ń bíyàn ṣé nǹkan míì ti ń ṣe yín ni ẹjọ́ kí ló máa ń ṣe yín tó jẹ́ pé gbogbo ibi tó bá yẹ kẹ́ ti ní action ẹ máa ṣe bí dọ̀dọ̀yọ̀ ẹ máa ṣe bí dìdìrìn irú brọ́dà wa tó pariwo síta ń bẹ̀ yẹn ẹ̀yin yúùtù tó wà ń bẹ̀ yẹn ẹ̀yin dà ẹ̀yin tẹ́ wà ń bẹ̀ yẹn tẹ́ tún jọmọ Yorùbá ọlọ́kadà ẹ̀yin tẹ́ jẹ́ lídà àwọn tẹ́ ń kọ́ńtró àwọn ọlọ́kadà tó wà lérí àbẹ̀ yẹn ẹ̀yin dà tí ẹ ò lè dìde láti rally round brọ́dà yẹn tó bá yá àwọn Arewa lọ kó àwọn ọmọ Fúlàní wọn á ní kó wá support wọn á wá bẹ̀rẹ̀ ìjà wọn á wá máa pa yín lórí ilẹ̀ bàbá yín ní Ògùn state ń bẹ̀ ẹ tún wá máa ṣe fídíò orí burúkú tẹ wálé ayé wá ṣe wọ́n ti pa wá o wọ́n ṣe kinní kan o bí irú eléyìí tó ṣẹ̀ṣẹlẹ̀ ní Ìbàdàn tó kọjá ṣé nǹkan ò ti máa ṣe yín this is new face of Yorùbá land tá a bá sọ wípé ká tú ilẹ̀ Yorùbá ṣe ká tú gbogbo nǹkan tó ti bàjẹ́ ká tú ṣe ká gbogbo ìbàjẹ́ ká ti bàjẹ́ bọlẹ̀ iṣẹ́ ọwọ́ gbogbo wa ni kì í ṣe sẹ́ẹ̀tì àwọn kan táwọn kan bá ń ṣe tó ń kúrú tó ń ga ẹ̀yin kan á jókòó ẹ fọwọ́ rọrí ẹ sún sẹ́yìn ẹ máa ṣe bẹ́ẹ̀ ni wípé gbogbo nǹkan tá a sọ kò síbi tó gbà kàn yín ṣé wọ́n gbé yín ṣépè ni ṣé wọ́n gbé yín ré ni ní ibi tí brọ́dà wa yẹn ti sọ̀rọ̀ gbogbo ọmọ Yorùbá tó jọ́ lọ́kadà tó wà bẹ́ẹ̀ ó yẹ ká ti ṣe bẹbẹ fún àwọn Arewa tó wà bẹ́ẹ̀ ara ló máa pa àwọn Arewa tó wà bẹ́ẹ̀ yẹn ìjọ wo ni Yorùbá nation ti lọ sí ilẹ̀ Haúsá
ní ọ̀dọ̀ àwọn náà ti bẹ̀ tó ti lọ ń já tíkẹ́ẹ̀tì fẹ́yìn ọmọ Yorùbá tó ń ṣe ọ̀kadà ń bẹ̀ wípé Yorùbá nation ticket ṣé nǹkan ti máa ṣe yín ṣé gbogbo òṣì àti ìranù náà ní ká máa fara gbà láyé yín ni ṣé wọ́n gbé ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá ṣọ́ ti ń gbé waré ni torí ọ̀rọ̀ yìí ó ti bí mi inú sìn yìí o ibi tó bá yẹ ká ti ní action kí ló yẹ ká máa ṣe bí dìdìrìn báwo ni ọ̀bọ ṣe ṣorí nínú Nàìjíríà tí ìnà kí ò ṣe tí president Bola Ahmed Tinubu tó bá dúró síbi ibi tó wà tí Ọlọ́run fi wọ́n sí tí wọ́n ń kojú àwọn Fúlàní tí wọ́n rò wípé àwọn làwọn ní Nàìjíríà tí Tinubu jẹ́ kó yé wọn wípé ẹ má pè wá lálejò mọ́ àwa yín la nílùú as a matter of fact a ní Nàìjíríà ju ẹ̀yìn Arẹwà lọ ẹ wá bá wa lórí ilẹ̀ bàbá wa ni bẹ́ẹ̀ ṣe wá fẹ́ sọ onílé di àlejò tálejò fẹ́ donílé òun la fẹ́ rí ṣé kò yẹ kí àwa ta wà nísàlẹ̀ lọ́dọ̀ wa káwa náà ká ṣe nǹkan tó bá yẹ ká ṣe ẹ wá yé yín o ṣẹtẹrá yé yín ají yín jí yín jí yín ìṣẹ̀lẹ̀ ń ti rí bí igi tí tójò ti pa tó ṣáná sí kò dẹ̀ sí nǹkan méjì tó ṣe yín kò ṣe pé ẹ̀ mọ nǹkan tó yẹ kẹ́ ṣe orí burúkú àbòsí náà ni gbogbo nǹkan ni Yorùbá máa ń ti àbòsí bọ̀ kọ́ má sọ wípé mi ni mo bẹ̀rẹ̀ kọ́ má sọ wípé wọ́n rí mi bẹ̀ òun náà mọ̀ pé kan tó ṣẹlẹ̀ ò dáa o ṣùgbọ́n kò fẹ́ kán rí òun bóyá torí politician kan àbí torí èèyàn kan kọ́ má sọ wípé òun náà wà ń bẹ̀ ṣé wọ́n fi ṣe yín ni bá a ṣe tí gbogbo nǹkan bàjẹ́ nílẹ̀ Yorùbá nìyẹn ibi tó yẹ ká ti sọ̀rọ̀ ká yọ ẹpẹ lójú ká fi ojú kojú ò ṣe pé kí ìtìjú mú ojú kó yé ṣe pé mọ́ ẹ má sọ̀rọ̀ tẹ bá sọ fojú pé ó ń ṣe pé sìn ó lè fẹ́ kí ló dé tẹ ṣe máa ń ṣe báyìí kí ló dé tẹ ṣe máa ń ṣe báyìí báwo la rẹ̀ wá ṣe ṣorí tí Yorùbá ò ṣe ní ilẹ̀ bàbá wa ní Ogun State gọ́fúnà ọ̀gbẹ́ni eléyìí of Ogun State wọ́n ní pátí lẹ wálé ayé wá ṣe dádì ẹ wá kò wá síbi tẹ́ ìgbà wúlò fẹ́ anybody lógún state ìbọn àwọn ọmọ Ogun State ṣe sọ èyí ọ̀nà ẹ rí ṣe kò sí kankan tó lẹ rí ṣe bẹ́ẹ̀ àfi pátí wọ́n lè jókú àfàjókú yìí náà ni ẹ fẹ́ jókú ni wọ́n ní àwọn Arẹwà ń já tíkẹ́ẹ̀tì ńbẹ̀ yẹn ṣó dìgbà tí àwọn Fúlàní bá ti lọ kó àwọn Fúlàní ẹgbẹ́ wọn wá tó wá pa yín bẹ̀ tó bá ti wá tó ti wá àtáàkì yín bẹ̀ pẹ̀lú tíkẹ́ẹ̀tì tán lẹ́yẹ tẹ fẹ́ stop ń sìn ẹ tún wá bẹ̀rẹ̀ fídíò orí burúkú ẹ wá máa ṣe fídíò wọ́n ti parẹ́ wọ́n ti jẹ́ wọ́n ti gun lábẹ́ o bí irú eléyìí tó ṣẹlẹ̀ of recent ní Ìbàdàn ìjọ wo lẹ fẹ́ wùwà ọmọ aládé tẹ ẹ jẹ́ ìjọ wo ṣọ́ kí nǹkan ti ṣe yín ni brother wa tó gbé fídíò jáde God bless you àwọn òríjìnà ọmọkọ bá a ṣe máa dára wa mọ̀ lélẹ̀ àlọ́mọ àlẹ́ ti pọ̀jù ńlẹ̀ Yorùbá gbogbo ẹni bá ti ń lo àbòsí sí ọ̀rọ̀ àti tú ilẹ̀ Yorùbá ṣe lásìkò yálà lọ́kùnrin àbí lóbìnrin lọ́ba àbí níjòyè ọmọ àlè nìyín bẹ́ẹ̀ ni olórí ọmọ àlè nìyín ọmọ àlè ti pọ̀jù ọmọkọ onílẹ̀ ti ń jẹ́ ká mọ àṣírí yín nípa ìwà yín àti ìṣe yín tó wọ́ sí ilẹ̀ Yorùbá òun la fi máa mọ̀ pé ọmọ àlè nìyín ẹ̀mí yín á fẹ́ pín this is new face of Yorùbá là ẹ rò péré ni ẹ fẹ́ la ibẹ̀ ni kọ́kọ́ là lọ tún tẹ̀lé mi. bí ètò à ń sọ yìí wọn bá làwọn tó yẹ ètò fọ́ọ̀nì jù ní pé èmi ò tí ì rí rí yẹ nìkan máa wà lórí social media tó máa ṣe pé fún ojú dáa rẹ ọ̀rọ̀ kankan. ló bọ́ fẹ́ o. wọ́n wo fídíò àwọn tó ṣe pé èmi mẹ́ta bí mẹ́rin ọmọ ekiri àtàgbàlagbà kan ní wọ́n á wò pé wọ́n bá tẹ̀ ní wọ́n ń ṣépè ẹ̀rú yìí ló yẹ kẹ́ wá ṣépè fún. wọ́n á wò pé tẹ́bi bá lu agbára kékeré tí mo ní bọ̀ọ̀lì lọ́jọ́ méjì láyé. ẹbí wọn kọ́ o 200,000 péré náà fún ọ wọ́n wá ṣiṣẹ́ yẹn o just 200,000 naira ní agbára Ọlọ́run gbogbo àwọn tó ń rán wọn níṣẹ́ kíṣẹ́ torí àní ṣépè fún àwọn tó ń rán yẹn torí ebi ló ń pa wọ́n gbogbo àwọn tó ń rán wọn níṣẹ́ kíṣẹ́ yìí wọn ní kíje o. ní wọ́n Gani tó fún rẹ̀ Gani èèyàn tó bá rí Gani Ige Adams tí ò bá sá sobi á ti dá o ó ti kú tán o Gani mẹ́jọ bẹ́rìbẹ́rì rò ó Gani ti ń wùwọ̀ ọmọ Yíbò ló ní kí o fún wọn ní 1 finger kó fẹ́ take the whole body kán máa jó pàlóńgò láàrin orí ẹ̀ kán máa gé etí ẹ̀ jẹ kán máa fa ètè ẹ̀ kán máa gé imú ẹ̀ jẹ ìjọ tó bá ti sọ fún wọn pé ayé gbogbo yín ò ní dáa wọn kàn déédéé bú sẹ́kùn ni they are attacking us because we are Igbo exactly game tí Gani ń play àbí kí ló ní mo sọ the same Gani Ige Adams tó dẹ gbogbo ọmọ OPC ẹ tó oníkọlọ máa kẹ́pẹ̀ bò wá lórí social media ní àná alánà tí mo ìgbé fídíò síbẹ̀ àbíjẹta àìmọye ọmọ OPC èpètà ẹgbẹ́ ra yínṣẹ́ òun ló ń lọ ń bẹ̀
ibi tí ọ̀rọ̀ yín ò ti nítumọ̀ sí mi ni wípé èmi ò ní láti máa gbé yín ṣépè torí pé gbogbo ìpè tẹ̀yìn iṣẹ́ mi ìmọ̀dọ̀ tẹlòmí o tó o bá ṣépè fún mi ọ̀dọ̀ ẹ kò kúrò ń bẹ̀ iṣẹ́ tó nílẹ̀ rán mi òun lèmi ń ṣe ẹ̀yin ilẹ̀ fèpè para yín bẹ́ẹ̀ bá dẹ̀ gbé èpè ṣẹ́ fún ẹni ọmọ kó o tún ajíire Yorùbá original tó dìde lórí òtítọ́ èpè ò lè mú ṣùgbọ́n wá gbọ́ o ìwọ tó jẹ́ blogger wá gbọ́ o ìwọ tó jẹ́ speaker online bóyá kó sáré yá mi létí inú ẹ̀ torí pé tí inú lọmọ ìjò ń lò lórí ọ̀rọ̀ pé a fẹ́ fọ́ ilẹ̀ Yorùbá mọ́ à ń gbógun ti àwọn ìwà ìbàjẹ́ ṣọ́ ara ẹ o kì í ṣe gbogbo nǹkan lèèyàn fi ń ṣe ọ̀rọ̀ blogging o ó yàtọ̀ fún fracas o ọ̀rọ̀ ilẹ̀ kó o tún ajíire ilẹ̀ Yorùbá ó má yàtọ̀ sí fracas gédégbé ìwọ tó o bá mọ̀ wípé iṣẹ́ ọwọ́ ẹ̀ ò mọ́ àwọn èèyàn ń gbé owó fún ẹ lótìtọ́ láti lọ gbógun ti Gani àbí láti ṣe anything ó jẹ́ ṣọ́ ara ẹ ó jẹ́ ṣọ́ ara ẹ torí anything tí Gani bá ṣe spiritually á mú ẹ o aláwàlá ẹ tí ì mọ̀ kankan tí ẹ bá ń gbowó lọ́wọ́ èèyàn láti sọ wípé nítorí owó tẹ́ gbà yẹn òun lẹ ṣe ń gbógun ti Gani bí Gani bá ṣe anything sí yín á mú yín o ìyẹn òun ṣe pé ń jà fúnlẹ̀ Yorùbá iṣẹ́ owó tẹ́ gbà òun lẹ ń ṣe gbogbo nǹkan tó bá ṣe spiritually á dọ́dọ̀ yín atẹ́gùn àfẹ́lù yín ọlọ́run ṣùgbọ́n tó o bá mọ̀ wípé you are a blogger or a speaker àbọ̀ tí ẹ̀já kankan ṣùgbọ́n ọkàn rí wípé o ní oore ọ̀fẹ́ láti dá sí ọ̀rọ̀ wípé ká jọ pawọ́pọ̀ ká tú ilẹ̀ baba wa ṣe kí ìwà ìbàjẹ́ tó ti dẹ̀wù sọ́rùn gbogbo ọ̀pọ̀lọpọ̀ àgbàgbà ilẹ̀ Yorùbá ká faṣọ ìwà ìbàjẹ́ yẹn ká fa ya ìjọmọlúàbí wa aṣọ wa ibi tó rẹ kọ́ sí ká lọ rẹ ń bẹ̀ kọ́ ní kálukú máa gbé wọ̀ ọ̀ọ̀ tó o bá ti ṣe lórí òtítọ́ kò sí nǹkan kan tí yóò ṣe ọ́ ṣùgbọ́n tó o bá gbowó lọ́wọ́ èèyàn tó torí ẹ̀ tó ń ṣe èpè àbí tó ń gbógun or anything nǹkan ṣe é gẹ́gẹ́ bí Onílẹ̀ ṣe sọ fún mi ìyẹn ni tìyẹn ṣùgbọ́n Ganiyu Ige Adams wá ń bí ta ló ṣépè jù láàrin ìwọ àwọn ọmọ OPC ẹ àtàwọn aráàlú ìwọ ló kọ́kọ́ bẹ̀rẹ̀ pé Gani ṣé o ti gbàgbé wípé lọ́dọ̀ mi ló ti bẹ̀rẹ̀ some years back 2021 ó kọ́kọ́ gbé gbẹ̀tùgbẹ̀tù ńlá báyìí pẹ̀lú òwú aṣọ pupa lórí ẹ fi abẹ́rẹ́ sí àárín ẹ̀ ó ṣe yẹn jámbélé àbí jámbébé àbí jápélé àti ẹ̀gbórúkọ ẹ̀yìn àmọ́bí tó wọlé sí ìyẹn náà tún wá gbé gbẹ̀tùgbẹ̀tù tó ju títí ẹ lọ sí mi ní December 2021 lẹ́ni àmọ́bí tí jámbébé wà o àbí jámbélé àmì tó lóun jẹ́ tó ń jámbé o torí gbogbo ìpè yẹn ọ̀dọ̀ ẹ̀ ní kò pẹ́ tó ṣe yẹn tó l'accident ẹ ṣọ́ra yín lára mi mò ń sọ fún yín Gani kò pẹ́ ló ní kí wọ́n lọ bẹ́ ajá sórí Ògún tó gbé píṣọ̀ mi sí ó bẹ́ sórí Èṣù ó gbé píṣọ̀ mi sí kò tún tí ì mọ iye ìbọn kúkùkù tó ń rọ́ lójú oorun àti oríṣiríṣi àṣàsí àti oríṣiríṣi nǹkan Ganiyu Ige Adams ó wá rò pé wàá ṣe gbogbo ìyẹn wàá farare lọ ó ti tẹ́jú ilẹ̀ mọ́lẹ̀ mo lóò lójú ojú ìta ló ní ò ní tinú ìgbà tó máa wá ṣe paríparí ẹ̀ ó gbé àjẹ́ ayé ó gbé àjẹ́ ayé jáde kó wá ṣe èpè fún ọmọ àjẹ́ ọ̀run ṣé orí bó ti para ẹ̀ gan ni Gani ó para ẹ̀ gan ni ó dọjọ́ tí mo bá sọ wípé inú mi yọ sí ẹ ó gbé àjẹ́ jáde àjẹ́ ayé kó wá ṣépè fún ọmọ àjẹ́ ọ̀run ó para ẹ̀ gan lọ wò láti ọdún yẹn títí dìsín báwo ló ṣe ń lọ ṣé ìwọ yẹn ló wá ń ta ẹ́ lára wípé àwọn èèyàn ń gbé ẹ ṣépè online ó ní 200,000 ná fún wọn ó ní wọ́n ṣépè mo rí wípé èpè tó náṣẹ́ yẹn ó dùn ẹ́ gan ó ní ṣé ẹ gbọ́ rí wípé àwọn ọmọ kéékèèké bọ́ sí online wọ́n ń gbé ààrẹ ṣépè aṣọ iyì ara ẹ̀ wọ́n ti bọ̀ ìgbà tó ṣì láṣọ iyì lára ìgbà yẹn ni wọn ò lè ṣe nǹkan kan sí ẹ ní ọjọ́ tó ti gbé àjẹ́ ayé jáde sí ọmọ àjẹ́ ọ̀run ìjọ yẹn náà ti bọ́ aṣọ ìyá rẹ̀ gbogbo àwọn nǹkan tó deposit sára ẹ̀ wọ́n dẹ̀ ń yọ lójoojúmọ́ bẹ́ẹ̀ ló dẹ̀ ń dẹni yẹpẹrẹ eléyìí á kọ́ ìwọ lẹ́kọ̀ọ́ tó bá túnlé ayé wá àti àwọn tó bá ń jẹ́ bí irú títì ẹ tí wọ́n fojú dìyàn láyé ṣé o mọ̀ wípé Gani ó kì í dédé báyàn ṣe o máa ṣàìsí status èèyàn kó tó báyàn ṣe o máa fẹ́ mọ èèyàn yẹn ní láti gàgàrà kó gogoro kó kàǹkà kó kínkín
kó tó lè sọ wípé o fẹ́ dá lóhùn even kan pè ẹ́ lórí fóònù àbò fẹ́ reply ẹ̀yọ́ kó wá lè mọ̀ wípé èèyàn yẹpẹrẹ ni ẹ ò jámọ́ kankan òun la ṣe nǹkan èmi dẹ̀ kọ́ o ìwọ ló pé nǹkan tó ń ṣe ẹ́ o ìwọ ló call fún títí di ọjọ́ alẹ́ bó ṣe máa rí nìyẹn. Gani mo sọ fún ẹ mo need to go to a stage ó ti ń súnmọ́ àsìkò yẹn ti ń súnmọ́ ó máa wà isolated sórí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó súnmọ́ ẹ̀ ẹ̀kan náà wàá rí i pé gbogbo wọn ti lọ honestly a ṣe ẹ̀bẹ̀ ni kò para ẹ̀ kò ní yẹ bó ṣe yẹ kó ṣe ṣùgbọ́n àṣìjọ dúró lórí ìjà yìí ṣe bó rò pé mọ̀ jájà ni ó mọ̀ ká ṣe ni olódàájú ọmọ ni ẹ máa jẹ́ kó mọ̀ pé inú ayé láyé ń gbé ní ayé àtàwọn tó súnmọ́ ẹ nínú ayé ẹ ni mo tútù sọ o ò ní ṣerú ẹ̀ mọ́ o ò ní máa fojú dìyàn tó o bá rí ọmọ òkókó tó ṣẹ̀ṣẹ̀ bí nísìn o ò mọrú ìṣẹ̀dá tó jẹ́ o ò mọrú ẹ̀mí tó ń gbé nínú ẹ̀ mo tún sọ fún ẹ o ti para ẹ̀ ńlẹ̀ Yorùbá ṣé orí èpè tó wá náà ṣe fún ẹ yẹn èpè ò tí ì dé o torí láìpẹ́ láì jìnnà àwọn nǹkan bí èpè kan máa ṣẹlẹ̀ sí ẹ ìwọ ló máa fọwọ́ ara ẹ fà á ìwọ ló máa wùwọ èpè yẹn wọ́n á máa gbé èpè ṣẹ fún ẹ o mo rí tí ọ̀pọ̀lọpọ̀ abiyamọ dúró online tí wọ́n fọwọ́ gbá àyà tí wọ́n fi ń gbá abẹ́ tó fi ń gbé eré Gani eléyà kọ ẹlẹ́kọ̀ọ́ àti gbogbo ẹ̀yin àṣebàjẹ́ ilẹ̀ Yorùbá this is new face of Yorùbá land ìwọ tó o bá ṣèbàjẹ́ ní kọ̀kọ̀ ó jẹ́ tètè tọwọ́ mi ẹ̀bọ̀ṣọ I fear no one mi ní bẹ̀rù ẹni tó rán mi níṣẹ́ kí tún máa bẹ̀rù ẹ̀yin tí máa jíṣẹ́ fún ṣe rí gbogbo wa a ti ṣiṣẹ́ ìdébì kan kò tí ì lè yé yín sìn iṣẹ́ ribiribi tá a ti ṣe nílẹ̀ Yorùbá kò tí ì lè yé yín bọ̀ láìpẹ́ láì jìnnà a yé yín ẹ má dọmọnù pẹ̀lú omi ìwẹ̀ ṣe ti rí wípé gbogbo ẹ̀yà tó kù nù Nàìjíríà nísìn àwa Yorùbá ni wọ́n ń wò àwa ni wọ́n ń wò ní àwòkọ́ṣe yẹn náà ládẹ ti jẹ́ látijọ́ tí Nàìjíríà ti ń jẹ́ Nàìjíríà láyé ìran bàbá mi ò ní dèrò ẹ̀yìn láéláé ó yá ẹ jẹ́ kí unity ẹ̀ kó tún strong dáadáa kìkìdá àwọn ọmọ àlè àárín wa tó máa gbàbọ̀dè ká máa bójú wọn jẹ́ kọ́ lè máa mọ̀ wípé Yorùbá ti jẹ́ àwòsùnmọ́ o greatest kóòtù àjíire Yorùbá là great o ilẹ̀ Yorùbá ò ní bọ̀jẹ̀ ó bọ̀jẹ̀ tí orúkọ tèmi ò yípadà Ìyèdára Kòwé ni mò ń jẹ́ bá mi pín ètò yìí fídíò yìí káàkiri má gbàgbé láti bá mi like má sì gbàgbé láti drop comment God bless you as you do so bye for now.